mo kí gbogbo ojú tí ń wò mí ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá wa gbé ṣe rí ẹlòmíín Nàìjíríà yìí nínú àwọn àfáà èyí sọ pé gbogbo àfáà o nínú àwọn àfáà tẹ́rù pẹ́ ni Ọlọ́run lélẹ̀ àbá àfáà ni wà lẹ́yìn tí ó wọ̀nà lọ́pọ̀ jù ìdí ni wípé àyà Kùránì ti ṣẹ mọ́ wọn lára bisimilahi rahman rahim alukuran lọ sọ èmi kọ́ ó ní kúl jẹ́ ń sọ fún ọ aliluna bí okunbil aksharina amalan àwọn tó ṣe wípé wọ́n ṣe iṣẹ́ òfò ní ẹ̀sìn kì í ṣe pé wọn ò ṣiṣẹ́ o wọ́n ń bẹ́nu àfa wọ́n ń bẹ́nu ẹni tí ò fa àmọ́ ṣẹ́ tí wọ́n ṣe tẹ́ fi ń pè é àfa lélẹ̀ yẹn dáadáa lélẹ̀ yìí o bil aksharina amalan iṣẹ́ kùsùránù ní iṣẹ́ wọn iṣẹ́ òfò aladina táwọn dọ́là sáyò ń fi láàyè àti dùnìyà iṣẹ́ wọn ti bàjẹ́ látàyè lọ wà ó mú yá sàbúnà àná ó mú yóò sínú náà súnìyà ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ wọ̀n pé ṣé wù lélẹ̀ àfa lélẹ̀ yẹn lélẹ̀ yìí o tó ṣe pé ìrètẹ́ ń wọ̀n lẹ́fì rò pé yẹn náà iṣẹ́ wọn ti bàjẹ́ ìdí ni wípé gbogbo àfa kátìbá ti ń ètì àfa ẹgbẹ́ rẹ̀ níláì mùsùlùmí lójú ọ̀nà mùsùlùmí kì í ṣẹni Ọlọ́run nítorí wàá jẹ́ ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wo fídíò tá a fa yìí ṣe o ẹ wo fídíò yìí náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin ará Ìlọrin akú ọ̀rọ̀ èèyàn tí chief imam wa ti tàná Ọlọ́run bá àlekèọlá yóò gbàgbọ́ wọn Ọlọ́run mójúkú níbi àṣìṣe wọn ẹbí ará ọmọ àtọ̀rẹ́ tí wọ́n filẹ̀ Ọlọ́run bá àlekèọlá bá mójútó wọn pàápàá jùlọ ọba wa ọba ìlú Ìlọrin ṣéwù Ọlọ́run bá àlekèọlá yóò rọ̀ yín lójú àmọ́ ẹ gbọ́ ìkìlọ̀ pàtàkì ní o ẹgbẹ́ owó dẹ̀wọ̀n important ẹ má fi ọmọ Mọ́ríkàsì jẹ́ chief imam lọ́rin o ẹ bá ti fẹ́ yan chief imam lọ́rin ẹ bá ti kí Mọ́ríkàsì ẹ yọ kó bẹ́ẹ̀ Ọlọ́run ní já sàgbákò mo mọ tí mò ń sọ Ọlọ́run ní já sàgbákò. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ṣé ẹ mọ̀ pé ní èdè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń kọ́mẹ̀ntì sábẹ́ kọ́mẹ̀ntì máa yí mo rí kọ́mẹ̀ntì oríṣiríṣi mo sì mọ̀ pé ẹlòmíì náà tí ò ní làákàyè ẹni tí mo fẹ́ sọ yìí tí ó bá ti gbọ́ kò lè ronú tí ò ní làákàyè ìsọkúsọ ni ó fẹ́ sọ sí mi náà kò sí ní tó burú. àkọ́kọ́ ni wípé gbogbo Mọ́ríkàsì pátápátá ní tẹ́ ń sọ fún wa ni pé wọ́n ìṣẹ́ ni Ọlọ́run èmi sọmọ Mọ́ríkàsì sì kí ó ní Mọ́ríkàsì kẹ́ má pè é ọmọ Mọ́ríkàsì kí ó ní Mọ́ríkàsì ń yẹ sí sọmọ Mọ́ríkàsì ṣùgbọ́n tẹ́ ń fi yé wa ní ìsìn ni wípé torí pé sẹ́rí Ànábì sallallahu alaihi wasallam ìjọ kan ló mú wá mùsùlùmí sì gbogbo wa tá a dúró abẹ́ òǹbrẹ́là mùsùlùmí ṣé ká wá pa àwọn Mọ́ríkàsì ní ìsìn wọ́n yìí ṣe mùsùlùmí mọ́ wọ́n ní gbogbo ẹ̀ ń bá ti kí ó ní Mọ́ríkàsì tó bá jọ Mọ́ríkàsì ẹ mẹ́jọ ọdún oyè náà ẹ̀ sì gbọ́dọ̀ fi jẹ́ pé Ọlọ́run ní jẹ́ àṣàgbákò àkọ́kọ́ ni pé ẹ ń bá ní làákàyè kọ́kọ́ gbénu làákàyè náà o gbólóhùn Markaz ilé ẹ̀kọ́ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ gan sọkọjá ẹ̀sìn Ọlọ́run Al-Qur'an àtàdíìtì tí ń sọ ni ó di ní kí ni program lọ lẹ́pẹ́tẹ́ nìkan bá wá ṣe nǹkan tí ọ̀dà ẹ ti máa jẹ̀mọ́ gbogbo ọmọ Mọ́ríkàsì gbàm ẹni wọn mọ̀ fọmọ Mọ́ríkàsì kankan jẹ́ tó túmọ̀ sí pé kò sí èèyàn rẹ̀ kẹ̀kẹ́ mọ́ Mọ́ríkàsì inú fílẹ̀ bá ní làákàyè bá ní ṣe rí ọ̀rọ̀ ẹni tí ọba sọ tó ọba fẹ́ ké téèyàn kan ọba dáa sọ pé ẹni ọ̀dà alápèjúwe ó lè máa fi ọ́ lẹ́nu láti sọ mùdírù Mọ́ríkàsì ti mẹ́ńbẹ́ o ẹ má fi jẹ ìmáàmù Ìlọrin o ó dé ní àbí ta ló tún jẹ́ kìrìjì Mọ́ríkàsì o bàbá wa Gàmáwí kò tiẹ̀ lè kàn án kọ́ lé dọ́dọ̀ wọn bàbá wa Gàmáwí o Mọ́ríkàsì ni ẹ má fi jẹ ìmáàmù o àtọ́lá lè múná. bàbá wa sẹ́wọ̀n Sulemanu Faruku o ọmọ Mọ́ríkàsì ni ẹ má fi joyè ìmáàmù Ìlọrin o bàbá wa Jákèmálù àbí Jákèmálù o ẹ má fi kí ló dé tó lè mẹ́sẹ̀ntì ọ̀dà ní Mọ́ríkàsì tọ́ wa sọ pé gbogbo ọmọ làhìlá ẹ dákun sẹ́sìn sì rè sá a sì ń wá àlìjẹ́nnà o àì ti kọ̀ndẹ́mù àwọn kan pé wọn ò dáa
Al-Qur'an ló sì sọ wípé fala tuzakku anfusakum. Ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarhtumuhu ara tiẹ̀ náà kọ́. Al-Qur'an la yaskuru qawmun an qawmin asa an yakunu khayran minhunna. Ó ní ẹ má kórìíra àwọn kan apá kan, ọmọ kórìíra àjọ kan apá kejì pé ó ṣeé ṣe káwọn eléyìí ní ẹ̀dá àwọn eléyìí ọ̀dà má sọ bẹ́ẹ̀. Al-Qur'an lọ sáǹsàn wa kí ló dé torí pé ọ̀sán náà yà pé innamal mu'minuna ikhwa. Gbogbo ọ̀ràn mùmìnì láyé àti mùsùlùmí àti nítorí ọjọ́ ọlẹ́yọ̀ kan ni wá. Ó ní faslihu bayna akhawaykum, ẹ ṣe dáadáa láàrin àwọn ọmọ ìyá yín, ọmọ ìyá kan náà gbogbo wa. Ẹ dákun bí èèyàn kan ọ̀bá dáadáa kọ ẹni tí ọ̀dà tó ọ̀fẹ́ wọn ò fi joyè má sọ pé gbogbo mọ́ríkàsì èmi ò kí ó mọ́ríkàsì yẹn sọ mọ́ríkàsì kódà yẹn sọ mọ́ àlọ́rin. Ṣùgbọ́n má tẹnu ba ẹ má ba ẹ̀sìn jẹ́ mọ́ra yín lọ́wọ́. Al-Qur'an ní ẹ ti ríra yín àáfà láàmú pè wọn kankan láàmú pè wọn. Fọwọ́ iṣẹ́ wọn jẹ́ ṣe alẹ́ ìrònà bí okun bil aksarina amala alladhina dalla sa'yuhum fil hayati dunya bil qawl wa hum yahsabuna annahum yusiruna sun'a. Iṣẹ́ yín ti bàjẹ́ kí ló tó ọmọ kórìíra nìkan. Ó ní gbogbo mọ̀rìkàsí kẹ́ ẹ má bàa kàgbákò alágbàkò wa ni wọ́n ni tẹ́nìkan ọba dáńbì kan sí gbogbo wọn lákọ̀ndẹ́mu ni. After all marcus ló pe marcus gbólóhùn yẹn ò yẹ ẹlòmíì so gbólóhùn yẹn ó sì díẹ̀ so tí má kàn jókòó tí má ro ọ̀rọ̀ ẹlòmíì inú sọ pé ìlú Ìlọrin bí ìlú ń ṣe dáa tó ìlú àlùbáríkà àwọn ẹni Ọlọ́run kún bẹ́ẹ̀ o. Àmọ́ àwọn àáfàá kan tí wọn ò lè ráàánú Ọlọ́run ni làáfàá ti bá ń di àáfàá ẹgbẹ́ ẹ̀sẹ̀ mi láì dáa. Béèyàn bá ṣàìdá sí ọ tí ò dáa tàbọ̀ bá rẹ́nìkan tó sọ̀rọ̀ kan tí ò dáa ní íńtánẹ́ẹ̀tì tó o bá lè lọ bá ń lé pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí tó o bá lè lọ bá kẹ́ ẹ ṣe fatiwa lórí ẹ̀ kẹ́ ẹ ṣe ẹjọ́ jíròrò lórí àìbò ní ẹ máa Yorùbá tá a sọ tí ó yé yàn kí ló dé tó wà nọ́mbà ẹni ń kó o pè é irọ́ ni ibi ẹ ti bá pàdé orí íńtánẹ́ẹ̀tì ni afákẹ́sọ́ yìí kí ló dé nù lù yìí náà ni kí ló dé wọn ò bí mi ń wò ń lè sọmọ wò ó èmi ọ̀rá àfáà kan nù wò tí wọ́n dojúkọ ra wọn tí wọ́n ń búra wọn rí o pé àfáà ọmọlẹ́bí àyẹn lù wò ń búra wọn lù wò èmi yìí sì sọmọ wò kọ́ ọmọkùnrin ẹ̀yìn ṣe wò wọn ò sì bí mi wò kò sí ìwò àti bí gbogbo ẹ ṣe ń fọ́jú pọ̀ tí ń búra wọn tí ń ṣe àgbọ́kọ́sẹlẹ̀ ń wò ó ìlú àfáàsì ló náà èmi ò sì gbọ́kọ́sẹlẹ̀ ń Sókótó kọ́sẹlẹ̀ ní Kánò gbogbo wa Nàìjíríà kan náà ni wá kí ló dé ìlú ìkẹyìn náà ní ìlú tí ẹ ti bú àfa gbogbo àwọn bàbá ni ẹ bú bàbá wa tó kù iná ọlọ́mọba yọ́nú sí ẹ ọmọ ìlú wọn náà ti bú rí ó fi gbogbo wọn gòkè tán ó bú bàbá Kàmálìdínì ó bú bàbá Alágége gbogbo wọn ló bú ó gòkè tán ní ìsìn ọ̀fọ́ òfurufú náà gbọ́ ńláyé rẹ̀ lọ nǹkan kò ṣe kí ló dé ìkan náà ń já rìnrìn lọ ní ìsìn àfa àwa tá a mà láàfọ ẹ̀sìn tí gbogbo ayé sì tó gbà fún tá a yọ́nú sí wọ́n ti ń ṣe rọ́dù àwọn ọ̀rọ̀ tó ti kọjá lọ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ jàlíbá àbújá kìnìún àná èsì dé lórí ẹ̀ lónìí ọ̀rọ̀ kìnìún kan sọ̀rọ̀ Buhari kí ló dé sógun òní mi ní sáà ní ìjógun omi ni gbogbo wọn tó ń wo fídíò ìtọ́ ọ̀bà nílà àkàyè ọ̀rọ̀ mi ò lè yí ẹni tí mò ń sọ̀rọ̀ lọ sẹ́sìn sì nìyẹn ká máa takora wa ìjọ wo lẹ́rí Christianity tí ń búra àwọn inú ẹ̀sìn kan tí ń takora àwọn ẹ̀sìn kan kódà àwọn ṣẹ̀ṣẹ̀ ìjọ wo lẹ́rí kí wọ́n bọ́ tàwọn máa ṣe fídíò búra wọn rí ọjà Ìlọrin kún tán débi wípé kálukú ń tira wọn ṣubú ni kò yóò rí bẹ́ẹ̀ mọ́jà abẹ́sìn ara wa jẹ́ mọ́ra wa lọ ẹ̀sìn ó lè bàjẹ́ o ká má ba ẹ̀sìn yẹn títí wa jẹ́ mọ́ra wa lọ́wọ́ ni kọ́ mọ́ bá a di kùsìránù fún wa lọ́jọ́ àlìkìyámà pa àní bá nǹkan kan wájú Ọlọ́run inna asi iteskira kí ló dé kí mọ́ríkàsì ṣe èmi ò kéwú ní mọ́ríkàsì wọn tẹ́tí àṣìwájú mọ́ríkàsì kẹ̀kẹ́ wọn ò sì gbàbẹ̀ kọjá wọn ò sì bí mi lọ́rin ṣùgbọ́n kí ló dé ẹ wọ̀rọ̀ tẹ́ni ìsọ kí ló dé má fọ mọ́ríkàsì kankan jẹ́ kí ní jù lọ́rọ̀ ṣẹlẹ̀ tó tún fẹ́ máa dáfìtì nálẹ̀ ọ̀rọ̀ àná bàbá kú lánàá á sin wọn lónìí ó ti gbé fídíò jáde kí ló dé ṣé n tí kàn náà ni mi ò Ọlọ́run abìọ́nù àánú rẹ ẹ̀sìn ò lè bàjẹ́ dákun má bà èmi jẹ́ o má bà mí jẹ́ ń di ẹ̀sìn rẹ o